jáde kò ní yàrá ọ̀yá ìlú ìtumọ̀ ẹ̀ ni pé ẹni bá ń kékeré ní ìfún yìí bára rẹ̀ bá yá àárẹ̀ tó kù bẹ́ẹ̀ lọ fún ṣe é. Authority lèmi tẹ́mi ń sọ̀rọ̀ nínú èdè Lágbáwá ìwọ jáde orí òrìlẹ̀. Yá kàtùbà yá ìlú ìtumọ̀ ẹ̀ ni pé ewu ẹni bá ń kékeré ní ìfún yìí yóò lówó ṣùgbọ́n yóò padà di olòṣì tó sì rẹ̀ ọ̀rọ̀ ọmọ àtọmọ ọmọ ìtumọ̀ ẹni yẹn. Ìwọ bá ń jáde orí òrìlẹ̀. Lọ́rọ̀ yìí tí wọ́n fún kékeré yẹn fún ẹ̀ mọ̀. Ṣé ti yé? Ìtumọ̀ yá àmàlùkọ̀tọ̀ yá ìlú. Ìtumọ̀ ẹ̀ ni wípé gbogbo yín ẹ lọ máa ṣiṣẹ́ wá. Èmi tí mo ké fún yín ni ẹ máa fowó oyin sìn. Ẹ ò láìkí rí wọn wá máa lu ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ wọ́n máa gbélé ńláńlá. Ẹ̀yin ò sì ní jámọ̀ kankan. Bẹ́ẹ̀ jámọ̀ nǹkan lè rí ẹ̀ ní jámọ̀ ẹgbẹ̀rún tó bá dọ̀la. Ìtumọ̀ ń ké fún yín nìyẹn. Ṣé ṣe báyìí ní ìsìn? Ìwọ́n jáde kò ní òrí bẹ́ẹ̀. Wọ́n wá sọ àfáà tó kọ́ wọn kí. Kò sì sọ yunifásitì tó lọ. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ntí Alfa Toliha tí wọ́n fi parí ọ̀rọ̀ wọn ò ní màá fi bẹ̀rẹ̀. Gbogbo ìwọ tí o bá fẹ́ challenge àwọn jáde kó wá sọ yunifásitì tó lọ. Àkọ́kọ́ ni pé Alfa Toliha àwọn gangan náà wà questionable pẹ̀lú ìbéèrè tán béèrè yìí. Alfa Toliha ẹja mọ iléèwé wo náà ti fún yín ní doctorate, because iléèwé yẹn ó yẹ kán lè tì wọ́n, ó yẹ kán lè tì iléèwé yẹn pa. Torí pé àkọ́kọ́ ní pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní ma qala ana falaysa huwa. Èèyàn gbọ́dọ̀ ní doctorate tí ẹ ṣe pé bóyá yẹn ara àbí political nǹkan kan ló jẹ́ kan fún yàn kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ yìí. Tí èèyàn bá ń sọ̀rọ̀ ìmọ̀, èèyàn máa mú reference wá ní èèyàn dúndùn ń pé authority tí mo sọ yìí náà ni authority lẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ wo ẹ̀yin tẹ́ tú ya Rasulullah khusibi yadi fatadarakini wa anta abi tẹ́ tú tí lẹ́ ń sọ pé authority lẹ́yìn authority ibo. Ẹ wá ní gbogbo ìwọ tí ń tẹ́ sọ yìí tí ò bá rí bẹ́ẹ̀ jáde wá ń tẹ́ sọ yìí kò tí bó ti rí nù. Àkọ́kọ́ ní pé èmi ò sí nínú àwọn RMK pé èmi ò yìn tẹ́ ń káwọn gan ìmọ̀ àmọ́ ìtumọ̀ ń tẹ́ ń sọ nkọ́nù, ìtumọ̀ ń tẹ́ sọ bẹ́ẹ̀ ti tún ìtumọ̀ ẹ̀kọ́. Tẹ́ gbogbo ìwọ tó bá wá challenge mi dákọ̀ àfáà rẹ̀ àfáà ọ̀gá ló kọ́ ẹ̀yìn kí ó yẹ káfà yẹn ó ti wà disappointed pẹ̀lú yín bẹ́ẹ̀ ti wà yìí. Gbogbo ẹni tó bá kọ́ yín kéwú ó yẹ kán ti wà disappointed pẹ̀lú yín, wọ́n kàn lè má sọ fún yín but deep down wọ́n wà disappointed. Bí àwa l'Ógbómọ̀ṣọ́ bá ti wà disappointed pẹ̀lú yín being imam, I was very very disappointed. Ẹ máa pa doctorate a máa wọ́n tán ní doctorate tó pọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yìí. Doctorate ara wọn yẹn ní tọ́ka pé doctor ni wọ́n. Ẹ wá ń boost pẹ̀lú pé Arabic ntúntẹ̀ntú yìí náà ìtukùtù lẹ̀ ń tú. Ẹ tún wá ń sọ̀rọ̀ pẹ̀lú authority ń pé gbogbo ọ̀tọ̀ bá mọ̀ ń pé bó ti rí kọ́ ń jáde táwa sì mọ̀ ń pé bó ti rí kọ́ lẹ̀ ń tú bó láti ní jáde. Ẹ bá sọ pé ẹ mọ̀ túmọ̀ kíní yìí o àmọ́ kìí ṣe tó dáa torí pé ó kọ àlìjànú ni. Ẹ sọ fáyé bẹ́ẹ̀. Àmọ́ kẹ́ ẹ mọ̀ manipulate àwọn èèyàn, kẹ́ ẹ mọ̀ manipulate nǹkan ó wrong gẹ́gẹ́ bí doctor tẹ́ pé ara yín. Ẹni tó bá tọ́ ẹgbẹ́ ń tẹ́ wíìkì tí bó ti rí kó challenge nìyẹn. ń tẹ́ tú yìí kìí ṣe bó ti rí nìyẹn. Èmi challenge yín ìtumọ̀ ń tẹ́ bẹ́ẹ̀ ti tú yìí
kò ń ṣe bó ti rí nìyẹn. Ìtukùtù gbáà ìfẹ́ ẹnu yín lẹ fi tún tẹ́ ń sọ yẹn. Tí a bá sí nínú àwọn tí ń lò àbí kíní ń tẹ́ dákọ̀ ìtumọ̀ tẹ́ fún yẹn kọ́. Ọ̀dẹ̀ mi náà wọ́n sọ pé ẹ̀ bóyá àfà kò sí tó kàn mí pẹ̀lú àlìjànnú àbí anything. Àwọn tí ń pè ká máa pè Ọlọ́run làwọn ń pè. Torí pé Ọlọ́run ló lálìjànnú, Ọlọ́run ló léèyàn, gbogbo nǹkan tó bá fẹ́ mọ wá ní ìrànlọ́wọ́ Ọlọ́run ló ní. Àwa yìnyín yí àwa ìkìláàsì yìnyín tàwhídì yìnyín yí àwa yéké èyàn pé ẹnìkan kan lẹ́yìn Ọlọ́run. Ṣùgbọ́n kẹ́ ẹ mọ wá parọ́, kẹ́ ẹ mọ sọ̀rọ̀ bí ìgbà tó já sí pé àwọn tí ń gbọ́ yín ò ní làákàyè. Ẹ kú òǹdíẹ̀ eré mímbà ilẹ̀ wà kìí ṣe kútúbà à ń sọ mo tẹnumọ́ ibẹ̀ kò ń ṣe kútúbà lẹ́ ń ṣe yìí. Eléyìí ń ṣe kútúbà. Kò ń ṣe kútúbà lẹ́ ń ṣe odidi ìmámù lú ni yín. Ráwọn ìmámù Ọ̀fà ni, ráwọn ìmámù Ìlọrin, ráwọn different state táwọn ìmámù táwọn jẹ́ ìmámù ìlú. Ẹ wo bọ́n ti ń ṣe náà wà ní kẹ́ kọ́ṣe tí ò dáa lára wọn. Kùránì sí ní bada isti'aza wal basmala id'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana. Nítorí ká máa lọ́kọ̀ bọ̀gẹ̀dẹ̀ àbí gbọ̀dẹ̀gẹ̀rẹ̀ bó lẹ́ ti sọ Yorùbá ọ̀hún. Tó yẹ ká máa lọ́kọ̀ ńláńlá nù ọkọ̀ ò lẹ́yìn lò, iṣẹ́ ò lẹ́yìn ṣe. Ṣé the imamship náà ni ìtẹ́yìn náà kójọ? Ẹ má látẹ̀jẹ́sàsù. Ànábì ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá sídi àwọn kan sídi yín. Torí kò sẹ́ni tá dé díẹ̀ tá ní bá mi. Ó wà àwọn ẹlẹ́mù bí mọ̀ ní takọ̀. Ànábì tó ní tí wọ́n bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní pé ànábì ǹjẹ́ tí n bá kírun wákàtí 5 mi dédé, tí mo gbààwẹ̀ Ramadan dédé, tí mo ṣe dáadáa gbogbo dáadáa tọ́lọ́run ní a máa ṣe dédé, ǹjẹ́ ń wà àlìjánnà? Ànábì ní rárá, gbogbo iṣẹ́ tó kà yìí kò lè gbé wọ àlìjánnà. Arákùnrin ní ànábì sí àtiwọ́ náà, ànábì ní àtẹ̀mí náà, illa bi rahmatillah, àyàfi pẹ̀lú àánú Ọlọ́run. Kí ló dé tẹ́lómi ò mọ̀ wá tí ó mọ̀ wá fẹ́nu fẹ́ tètè nígbà tó yá sí pé ẹ̀sìn tó ń ṣe òun Ọlọ́run ti fún òun ní assurance àlìjánnà. Àìgbọ́ àgbọ́yé ẹ̀sìn yẹn náà ní máa ń bí gbogbo ìròyìn yẹn. Lóyìn kí sọ pé máa kọ́lá ana falaysa huwa. Ẹ̀yin kọ́lẹ̀ pé ẹ̀yin ní nǹkan. Ayé ni ó pè ọ́ nìkan, ayé ni ó ní doctorate lẹ́ni yìí. Ẹ wo disgrace tẹ́ ń fún wa nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ wo disgrace tẹ́ fún ẹ wò yìí tẹ́ ṣe lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Subhanallah. Ẹ wá ń boost pẹ̀lú pé Arabic tẹ́ study ẹ̀tú ya Rasulallah khusbiyadi fatadarakini wa fa anta abi hawa anta abi ẹ̀tú ti. Kí lẹ́ ń boost pẹ̀lú doctorate tó bí wàhálà lẹ̀ láàrin àti ọba náà ni. Ẹ gba doctorate kábíyèsí ó pè yín kó kí yín kó ṣe ó ní. Ẹ bá ti fi Ọlọ́run lẹ̀ k'Ọlọ́run kí yín. Ẹ bá fi Ọlọ́run lẹ̀ k'Ọlọ́run kí yín. Gbogbo ẹni t'Ọlọ́run bá ti kí ẹ̀dá ó kí. Mọ́ràn etí ká yé ó kí ọ kúṣẹ́. Jẹ́ k'Ọlọ́run kí ọ kúṣẹ́. Kùránì ní kúlé ìmọ̀lú fasayara Allahu a'malakum wa rasul wal mu'minun fasaturaduna ila alimil ghaibi wash shahadati fayunabbihukum bima kuntum ta'malun. Ẹ bá gbẹ́sẹ̀ lé àyà yẹn kó já sí pé Ọlọ́run ní kẹ́ ẹ jẹ́ kó kí yín. Tọ́lọ́run bá ti kí yín, gbogbo wàhálà tẹ́ ń ṣe yìí ẹ ní ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yìí ẹ ń pe àpè mọ́ra ń pẹ́ dá mọ́ra yín ni. Tó sì já sí pé kò sẹ́nì kankan walillahil kamal. Ọlọ́run ṣamọ̀nà yín o, Ọlọ́run ṣamọ̀nà wa.
idina siratal mustaqim ọlọ́ọ̀bá kọ́ yín mọ̀ sí